mo sọ fún yín mo ní káwọn Nollywood kan pọ̀ ná fídíò Àdìsá là ń wò ní tíátà lọ́wọ́. Ó ló ń tà lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ àjẹ́bàbẹ̀ ti gbòde kẹyẹkẹyẹ má dùn ní lágbára Ọlọ́run lágbára ọmọlẹ̀ lágbára ìgbà irúnmọlẹ̀ lágbára àṣẹ̀dá lágbára ẹni tó ṣẹ̀dá ilẹ̀ Yorùbá lágbára lálẹ́ Ifẹ̀ a máa borí àwọn Fúlàní gbogbo ẹ̀jẹ̀ Fúlàní tó wà ní àárín wa gbogbo wọn ni wọ́n máa dá gbogbo wọn náà máa lọ a máa fín wọn bí èéfín ni a máa fín wọn nígbà tí èèyàn bá fín mọ́síkò nínú ilé pẹ̀lú òkú Ọlọ́run bẹ́ẹ̀ ló ṣe máa rí ọlá inú kan tí mo fi ń gbàdúrà yìí lójoojúmọ́ fún àwọn májàsọ́lá ọlọ́pọ̀kan yìí padà balẹ̀ bẹ́ẹ̀ ló ṣe máa rí o ìgbà sílẹ̀ Nàìjíríà Yorùbá bá da tọ́pọ̀ ní ṣe wá ṣàwárí níbẹ̀ o Yorùbá wù mí délé àti ẹ a máa ríra wa báyìí a máa mọra wa lágbára Ọlọ́run Saskatoon Canada nìmi wà lọ́dọ̀ àwọn ọmọ tèmi 70 mi ni mo wà yìí ẹ jẹ́ wọn pẹ́ lágbára Ọlọ́run àwọn ọmọ mi ń bẹ nílé lójoojúmọ́ lọ́kàn tó máa gbóúnjẹ lẹ́sìn mi ní bíbáyọ̀ ọkàn mi ò ní jẹ má ní mi mọ nǹkan táwọn ọmọ mi ń jẹ nílé lọ́wọ́ báyìí inú ilé sọ pé ìjẹta lòun ti jẹun gbẹ̀yìn kí ló dé kí ló ṣàánú fún wa. Màmá ó yá ẹwà inú yá dùn lágbára ọ̀nà ayọ̀ yín gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ ẹ nífẹ̀ẹ́ Yorùbá wò tí mo rí ayé làgbé lára yín ẹ̀ ní kánjú kú lágbára ọ̀nà gbogbo yín lẹ máa jẹ wọn ọmọ àtọmọ ọmọ á pàdé láyọ̀ àtàlàáfíà báyìí a máa rí àwa pẹ́pẹ́pẹ́ àṣẹ Èdùmàrè ẹ ṣe wàhálà ẹ má sunkún I love you ma. Love you too my dear. I love you ma. Àwọn ìyá ayé làgbé wọn pọ̀ ọlá ẹ bá wa gbóhùn sókè àwọn ìyá ayé làgbé wọ́n ya pa. Ẹ bá mi fọ́lọ́ Àtẹnigans Joy 26 lórí TikTok àti Instagram wọ́n ń ta yeye rí etí wọ́n tún ń tẹ ìgbọ́rùn wọ́n tún ń ta lè sí ẹ jọ ọlá ṣe wà ń bẹ̀ ọlá TikTok mo ètí ọlá yú àbọ̀lá 3 ní ẹgẹta òtún kò lórí péjì mi náà á rìpọ́tì péjì fún mi irú àwọn èèyàn jákujàku náà wọ TikTok ẹ jẹ́ kó rí wá fa epo o Wake up Africa wọ́n ti lọ pàdé wa nínú gbólálẹ̀ yìí o Wake up Africa yẹ send request wọ́n ti lọ pàdé wa o àwọn wèrè tí wá ṣeré fún wa. Ṣé náà gbé wá ètí Wake up Africa báyìí fídíò Wake up Africa tó rìn yẹn ló yẹ káwọn èèyàn ètí ẹ gbogbo èèyàn lórí fídíò yẹn. Because ìjọ ìjọ pé tẹ́tí sọ̀rọ̀ Sunday Igboho làwọn èèyàn ti mú yín sọ́wọ́. Ó yá Wake up ó yẹ ẹ̀yẹ́ máa ti gbóhùn sókè yẹn fún wa lórí fóònù Ògúndé channel ìjà pọ̀. Kí màmá ẹ má sọ fún ọ Tinubu ní ká bá gbé kúrò lórí oyè. Tá bá ń sọ̀rọ̀ gidi bá fẹ́ gbé ọ̀tún máa bá ṣòdì a máa drop ní sàn. Gbọ́ nǹkan tó sọ pé ṣẹlẹ̀ lálẹ́ yìí ni abẹ́ ìṣẹ̀ join lètò ni. Kí ló tún ṣẹlẹ̀? Ẹ dúró kẹ́ máa wò ó ẹ bá gbóhùn sókè jàrà bá mi. Yorùbáwùyí. Bá mi ẹ̀mí dáhùn. Ọlọ́run máa fún yín ṣe o. Ọlọ́run máa bá wa ṣe ni o. Wá fún mi ṣe. Ọlọ́run máa bá wa ṣe Ọlọ́run máa ṣọ́ Ìgbòho náà o. A máa lọ ọdẹ máa bọ̀rẹ̀ o. Bọ́ ẹjọ́ mo fẹ́ àkíyèsí sí kankan tí ò yé mi. Ok, ìgbà tí kíni ìṣẹ̀lẹ̀ kí ló dé tí Ṣèyí Mákindé fi curfew sí ibì kan ní ibi tó ti lè gbá àwọn ọmọ yẹn ó lo curfew from 4 o'clock ọ̀sán títí dijọ́ kejì. Àmọ́ ní ìwọ̀n tó tó mọ̀ pé ó ṣe curfew bẹ́ẹ̀ tí mo ìmọ̀ kan tó fi ṣe. Ṣẹ́rí gbogbo kíní ó ní ọwọ́ kan nú ìyẹn ní ṣẹ́rí èjì ṣẹ́rí inú máa bí àwọn kan ṣe bọ̀ pé
nǹkan tó ọ̀rìn ṣe tẹ́lómi ṣe ó máa bí wọn nú. The most àwọn Yorùbá gbogbo àwọn Yorùbá tàdé ní ẹ̀kọ́ gbogbo ọkọ ní Yorùbá tó jẹ́ ìsìn ọmọ àlè ló pọ̀ jù nù wọn. Gẹ́gẹ́ bí woman ẹ̀ ṣe sọ ẹ̀ tí ò mú oríkì ẹ̀ tọ́ọ̀kì pẹ̀lú oríkì ẹ̀ rí. Then ṣẹ́mọ̀ ó máa le gan. Àwọn ọba yìí náà èyí tó tún wá kọ̀ sí náà ń bẹ̀ pọ̀ rẹpẹtẹ. Nígbà tálàfi tó kú kọ́nà kó fọ̀rùn kẹ ṣé kò mọ bí Gani Adams ti wá kó lórí kó fi gbòye. Ìrì táwọn pípù yìí tó ti balẹ̀ Yorùbá jẹ́ gé ni mo ń sọ fún yín. Àwọn ọba mi náà tó gbowó lọ́wọ́ wọn tó ń gbowó lọ́wọ́ Fúlàní owó ransom lọ́wọ́ Fúlàní gbogbo àwọn pípù yóò kì í ṣọba. Ṣùgbọ́n Ọlọ́run máa fún ọ ṣé á máa lọ rí á máa bọ̀ ọ́ rí. Ṣẹ́rí ẹ̀jọ̀ ọ máa ṣe ọkọ ṣẹ́rí eléjẹ́ ṣó yìí mú láìgbẹ́gbẹ́ bẹ́ẹ̀ ṣe ṣú ẹ̀ ṣùgbọ́n ẹ má ẹ̀kọ́ máa ṣe ọkọ mọ́ ẹ tó máa bẹ kọ́dọ̀ ọjọ́ lọ bá àwọn fà lọ́hùn Ọlọ́run máa ṣọ́ wọn lọ. Bàbá wa fídíò tí mo ṣò fún yìí 1 out of 20 ni mo ṣò fún yìí o. Mo mọ̀ 1 out of 20. Bí àwọn èèyàn bọ́n ṣe ń lọ bọ́n ṣe ń bọ̀ yẹn tó ti ẹ́ sìn pé yàgò ṣẹ́rí tí wọ́n á pè wọ́n ń jọyàn lára ṣẹ́mọ̀ tó ń jọ lára tẹ́pọ̀ òun expect owó tẹ́lifọ̀ dẹ̀ ń ṣe lọ́fẹ̀ẹ́ tí ò gbowó ṣẹ́mọ̀ pé ẹni tí ó ń ṣe lọ́fẹ̀ẹ́ ló máa gbóríyìn fún òun níjọ oríyìn yẹn kò dẹ̀ lè róríyìn yẹn gbà tó ti ẹ́ sìn yìí ó sì máa túnlẹ̀ Yorùbá tó dáadáa ó sì ní kan gbé pọ̀ tuntun. Ẹ máa bẹ́ẹ̀ tó lọ. Ẹ bá a ṣèwúre fún àwọn tí kinní wọlé sí lára àtàwọn tí kinní ò wọlé sí lára pé kọ́lọ́ọ̀bà kó bá wa fún ògùn àlàáfíà kó dẹ̀ bá wa dúró tó lóṣèlú ayé wọn. Gbogbo àwọn tí nǹkan wọlé sí lára Ọlọ́run á fún wọn lálàáfíà gbogbo adé máa lọ rí á máa bọ̀ rí àwọn tí nǹkan wọlé sí wọn lára náà nǹkan tó wà lára wọn kò ní bàjẹ́ á tó bá pọ̀ sí ni Ọlọ́run adé máa ṣe wọn. Ẹ bá mi mú ìpàdé sọmọ Adéyẹmọ májà sọ láwùjọ. Àdìsá ọ̀gá nìyẹn ẹ mọ̀ pé orin rẹ́kọ̀dù ẹ̀ ń tà lọ́wọ́ orin ti jáde fún. Mo bí ẹ̀ ló ń tà lọ́wọ́ kẹ́nìbọ̀dì má bìí sí o. Òun rẹ́kọ̀dù ẹ̀ ń tà lọ́wọ́ fún kí ní ẹ̀dẹ̀ tún lọ lọ́wọ́ mọ́ ògbóbìnrin náà dẹ̀ tún lọ lọ́wọ́ Ọlọ́run adé máa bá mi ṣọlá máa ṣọ̀bọ̀ á máa lọ rí á máa bọ̀ rí Ọlọ́run máa mọ̀dí náà yíká o ìgójì lẹ́sẹ̀ o àṣẹ ìlú wọn máa ṣe o kò nílò. Ọlọ́run á dájú lórí ẹ̀. Àṣẹ màámi. Ìmọ́lẹ̀ Ọlọ́run á tọ̀rọ̀ gbà yíká. Àṣẹ màámi. Ojú rere àti àánú Ọlọ́run ò ní fi sílẹ̀. Àṣẹ màámi. Gbogbo ẹnikẹ́ni tó bá dìde ogun sí ogun á tẹ̀ wọ́n rì ni wọ́n á parẹ́ ní lórúkọ Jésù. Olúwa á ṣàánú fún un. Kò ní bọ́jọ́ lọ́jọ́ lọ lágbára Ọlọ́run. Kò ní rárìn lọ kò ní rìn níjọ́ tẹ́bí ń pọ̀nà lágbára Ọlọ́run. Ẹ ṣé màámi. God bless you, mami. Ẹ wo àwa obìnrin la mọ àdúrà ṣe. Mami yẹn ṣàdúrà. Àwọn obìnrin la mọ mi mọ̀ pé ẹ ti lọ. Mo fẹ́ ṣe ké ni o. No, more anointing ma. More anointing ma. She is spiritually blessed. So, mami mo kí n. Ẹ jẹ́ ẹ kóra yín lọ jàre ta ló pẹ̀ yìí kẹ́ wá gbégò sójú níbi ẹ sọ̀rọ̀ sókè jọ. Yorùbá wuyì. Mi ò sílé o. Ẹ kú ètò. A ti yàgbẹ́ bí 20 times lẹ́ni. Èmi náà mo rí kinní yẹn bẹ́ẹ̀ ṣèbí ọ̀ká jẹ́jẹ́ lọ́ka dúró tọ́lọ tẹ̀ nírú báyìí ọ̀ká jẹ́mọ̀ ẹ̀kọ́ kẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ kẹ́rí July 1st yẹn orú ọgbẹ́ inú tó tí eléyìí tó tún wá ṣẹlẹ̀ yìí ọ̀ká ni olóyè nísìn ọ̀ká ni. Àná dẹ̀ sọ ó ní àwọn ìjọba ló mú òun lọ́wọ́ tó bá tóun lẹ̀ bẹ̀tíǹsì ó ti tọ́ka nírù mọ́lẹ̀ gbogbo ara ọká sì ìjà ni. Ṣáwọn olórí wọ̀ tí wọ́n ní lọ fọ́ká sínú kéèjì. Ọká lọ sí kéèjì tí lọ́wọ́ yìí. Ẹ mọ̀ pé ìgbà tí wọ́n lé wọ́n ní ajá tó ń gbó sínú kéèjì. Yorùbá wuyì. À ń gbọ́ yín sà. Ṣé ṣóòtì mo ní olóòtú ṣe ṣóòtì yẹn ló ti bẹ̀rẹ̀ mo ní ṣóòtì aláwọ̀ fẹ́ lò fún olóró kó fẹ́ lò fún kò tí ì bẹ̀rẹ̀ géèmù ẹ̀dẹ̀ tí ń bẹ̀rẹ̀ díẹ̀ ń sìn ṣẹ́gẹ́ gbọ́dọ̀ géèmù ẹ̀fẹ̀ ń bẹ̀rẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ púpọ̀ náà ìwúre lèmi kàn máa ṣe fọ́lóyè olóyè Ọlọ́run Elédùmarè tó dá yín wá sílé ayé. Ẹ máa bá wa fi Sunday olóyè pọ̀. Sunday ọmọ aláàdì fún ọmọ tí èyẹ wọn. Orúkọ là ń pọ Baládé. Ọlọ́run ti gbé iṣẹ́ tẹ fẹ́ ṣe nílé ayé ó ti gbé fún yín láti òde ọ̀run. Mo ti gbé fún àwọn Odùduwà tó tẹ̀lé Yorùbá Ọ̀rúnmìlà kọ̀ọ̀kan yẹn ó ti gbé fún yín. Kí ni ẹ̀dẹ̀ ó wà ń kùn yín kò dẹ̀ ní bàjẹ́ láti. Mo tó kọ́kọ́ tí Ọlọ́run Elédùmarè tó kọ́ tẹ Yorùbá dó
tó fi tí Yorùbá fi débi tó dé lónìí Ọlọ́run Elédùmarè yẹn tó kọ́ tẹ̀lé ẹ̀dọ́ ọ̀ọ́ni padà lẹ́yìn yín Elédùmarè ìyá yín ogun yìí ló bá lọ àdógán ogun yìí ló bá lọ ẹ̀gbọ́n ọkùnfàtà ogun yìí ló bá lọ ìyá Kóìkí ogun yìí ló bá lọ ìyá yẹn là gbé ogun yìí ló bá lọ Barrister Fátákì ogun yìí ló bá lọ Ọlọ́run tó dá ilẹ̀ Yorùbá Ọlọ́run tó dá ilẹ̀ Yorùbá Ọlọ́run tó dá ilẹ̀ Yorùbá tó ti fún wa lédè yìí gbogbo ìmọ̀ ọ̀tá gbogbo ìmọ̀ Fúlàní lórí yín ó dòpin lónìí ó dòfo lónìí gbogbo àwọn tó ń gbógun tì yín tó dẹ̀ wà lórí ilẹ̀ Yorùbá yẹn tó ń jí tó ń tẹ̀lé yẹn mọ́lẹ̀ tó ń mọmi nínú Yorùbá tó ń gbatẹ́gùn ilẹ̀ Yorùbá tó ń jẹ wébẹ̀ nínú Yorùbá láti àsìkò yìí lọ ní ìlú Yorùbá nílẹ̀ Yorùbá sì òru ọ̀gànjọ́ lọ́wọ́ aago méjì òru nísìn aago mẹ́ta òru nílẹ̀ Yorùbá sì ní aago mẹ́ta gbogbo àwọn tó ní ọjọ́ yìí tó ní ọjọ́ àkókò yìí lọ́wọ́ nílẹ̀ Yorùbá tó lọ ń pàṣẹ fún bìkọ́ ó láwọn kan tó náà ń gbé àkókò yìí lọ́wọ́ pátápátá Ọlọ́run ẹ lọ gbé wọn dìde kọ́ máa dáàbò bo olóyè Sunday ọmọ Adéyẹmọ láṣẹ Èdùmàrè ìkọ́kọ̀ òǹkẹ́jọ lẹ́sẹ̀ àyún lọ́dúnbọ̀ òun lọ́wọ́ ń lọ sẹ́nu mo ṣe ní ìwúre bìkọ́ mi ò tó ṣàdúrà fún ibẹ̀ Ọlọ́run yan oníkálukú wá sí ilé ayé kó wá ṣe nǹkan tó fẹ́ ní àṣẹ Èdùmàrè àpọ̀tà nìkan ló ọmọ Adéyẹmọ Ìgbòho Adéyẹmọ àpọ̀tà nìkan yín lágbára tọ́lọ́run ilẹ̀ Yorùbá yẹn ilẹ̀ Yorùbá á túbọ̀ máa gbẹ̀yìn níjà nítorí kí ni orísun yín ni orísun bàbá yín ni orísun ìran yín ni ẹ̀dẹ̀ rí ìyà tó ń jẹ ọmọ Yorùbá òun ló mú yín lára tẹ́fí ń gbèjà wa ní agbára àwọn alálẹ̀ gbogbo àwọn kókó tẹ Yorùbá gbogbo àwọn òrìṣà Yorùbá lágbára tọ́lọ́run gbogbo ibi tó wà mo pè wọ́n ó yẹ ìdìde kẹ́ máa fi àbò yín bo ọmọ yín olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àṣẹ ti gbọ́n kò yí padà bó ṣe máa ń nìyẹn Yorùbá wuyì mi mo máa sọ Ọlọ́run ló gbéṣẹ́ lọ́wọ́ yín àwọn alálẹ̀ ló gbéṣẹ́ fún yín iṣẹ́ yóò ní sún ní o tẹ́fẹ́ kàn bínú bí pẹ̀ ń bára yín bínú ni ó lára ní gbogbo wa okun ọgbọ́n ìmọ̀ àtòyè Ọlọ́run àdúrà máa jogún ẹ̀ fún yín ilé mímú yín o lágbára tọ́lọ́run pẹ́pẹ́ léwu ṣe ń narọ́ ẹ̀ ń dàgbà ẹ̀ ń dògbò ẹ̀ ń di kùjẹ́kùjẹ́ lágbára tọ́lọ́run kò dẹ̀ ní jẹ́ níta ìsàn ẹ̀ dẹ̀ jèrè àwọn ọmọ ní lágbára tọ́lọ́run ní agbára tọ́lọ́run ẹ̀tọ́ tó ń túwò wọn ní gbé síwájú lẹ́yìn o láṣẹ Èdùmàrè lágbára tọ́lọ́run ẹ ṣé mo dúpẹ́ thank you for the good job thank you sir I love you sir thank you gbogbo ìfàsì pé ẹbí ó tù àwọn bàbá ọmọ Yorùbá tàtà ẹ̀ẹ́dẹ́dùn lálẹ́ a máa wà pẹ̀lú gbogbo àtàwà lájò gbogbo alamakérò àjòdélé o Yorùbá nation tá ń jẹ yìí láìpẹ́ láì jìnnà bìkọ́ ti tó ká wọ́n ti tẹ̀rù ọká mọ́lẹ̀ ẹ̀yin ọlọ́lẹ̀ ó yẹ dìde ẹjọ́ wa yẹ gbà fún wa ó tó gẹ́ Yorùbá táwọn lórí ó tó gẹ́ Iléyá ẹ ṣé mo dúpẹ́ ó dàbọ̀. ó dàbọ̀ sà wake up Esther wọ́n tẹ́ bá fẹ́ dá ṣètò. ẹ jẹ́ kí n sì máa gbọ́ yín mi mọ́tẹ́ ló ṣẹlẹ̀. ẹ lè mọ ṣe ìbálábòsí ní Ìrèmídé ẹgbóhùn sókè Ìrèmídé ẹgbóhùn sókè ẹ tó ní kí n máa bèrè àti mi kó tó di pé mo gbé yín wọlé gan-an wọn ò sì sọ. mo fún yín àti mi o èmi ti fi àti mi tèmi mo ti sẹ́ndì ẹ o. níbo ẹ̀yin. mo ti sẹ́ndì àti mi o. ẹ̀yin mi ò ṣe wá rí Ìrèmídé ẹ má bínú ẹ lọ sùn lé yín mo mọ̀ pé ojú oorun lẹ́wà ẹ tún pèpà ẹ bá gbọ́ sókè. tí máa ti join bẹ́ẹ̀ àti mi máa kọ́kọ́ sẹ́ndì o. ìyá ẹ ṣe gan bó tẹ̀ yẹ pé a máa padà drop yín náà ni ẹ bá gbọ́ sókè lórí fóònù àti gbé fóònù yín jàre prince kẹ́yìn tí gbé fìlà sẹ́yìn èèyàn kò sọ̀rọ̀ mo ń búyàn lórí TikTok ni. ok ṣe rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lẹ́ẹ̀kan ẹ̀rí pé ní ọ̀rọ̀ aṣiwèrè ló máa ń yàtọ̀. bẹ́ẹ̀
lẹ́yìn tí mo sọ̀rọ̀ nípa aláṣọ funfun ẹ̀rí pàwọn èèyàn méjì tún sọ̀rọ̀ lé lórí. ẹja ẹ̀fà sójà mọ́ mi lọ́wọ́ kò sí wàhálà. Ẹ wo ìyá mi ó di iṣẹ́ rí most of àwọn nǹkan tá à ń go through ń sìn àtọwọ́ àwọn ọba wa ló ti wá. Àǹdẹ olórin kan ló kọrin pé ká tó fìyàn joyè láàrin ìlú ó láti jẹ́ ní ire. Àláyé àtijọ́ táwọn èèyàn bá fẹ́ lọ fẹ́ yàwó ń bì kan wọn á kọ́kọ́ lọ ṣèwádìí irú èèyàn tó ń jẹ́ irú ìwà tó ń hù nílé wọn irú ẹ̀dá tó ń jẹ́ ní ìdílé wọn. So nǹkan tó dàbí pé ilẹ̀ Yorùbá máa padà sí nìyẹn. Pé ẹ fẹ́ fẹ̀yàn kan joyè o ọmọ Yorùbá ni ó yẹ kẹ́ send emissary lọ́kẹ́ lọ wádìí irú èèyàn wo náà jẹ́ nídìílé wọn. Because ọ̀gbẹ́ni tí mo sọ fún yín pé ó ń dádì ilẹ̀ Yorùbá rú yìí káná ti ṣèwádìí ibi tó ti wá bàbá wa tó fi joyè bàbá wa ò mọ̀. Ibi tó pè fún bàbá tí bàbá wa gbọ́ ipò ti wá ibẹ̀ ni bàbá wa follow. Bàbá wa ò béèrè ìtàn wọn ò ṣèwádìí. Ìgbà tí àṣírí wá tú ni gbogbo ayé tó á mọ̀ ibi tó claim kó ti wá o ibẹ̀ kọ́ ló ti wá. Ẹ̀túgbọ́ tán tó ní kò móríkì kò lóríkì. Àwọn bá fi Yorùbá wù yìí ọwọ́ wọn ti sú mi. Gbogbo ló ti fẹ́ móríkì. Ǹjẹ́ olóde ìlú ẹ̀kẹ́ yìí gan sẹ́fù? Ẹ wo àtúnṣe pọ̀ tá a máa ṣe ilẹ̀ Yorùbá ṣùgbọ́n àwọn jagunjagun wa wọ́n máa lọ rí wọ́n máa bọ̀ rí. Ikọ́ ìkọ́bálá ikọ́ ìkọ́mọ ejò àyín lọ àyúbọ̀ báyìí lẹ́sẹ̀ yẹ lọ́wọ́ ń yẹnu àtẹ̀sẹ́ báyìí lẹ́sẹ̀ pẹ̀tẹ̀ náà wọ́n máa lọ rí wọ́n máa bọ̀ rí. Ẹ ṣeun gan bàbá wa. Ọlọ́run aká kúrò lórí gbogbo wa akárùn kúrò lórí wa wọn ò ní bá wọn rìnrìn àjò àìrè padà bọ̀ sílé. Àtẹ̀mí àtẹ̀yìn àti gbogbo alápapọ̀ àníràrùn sọnù. Ẹ ṣé ìyá mi ẹ kú ètò a máa yẹ yín ọ níyẹ ilé ìrọ̀rùn náà á dáa fún yín lọ́jọ́ alẹ́. Ẹ ṣeun gan bàbá mi. Ẹnìkan fún mi ní community art kí lorúkọ wọn mi ò kúkú mọ àwọn kìíní yìí ṣe mo ṣáà ń pọ wọn ṣáà ń ṣe èmi náà mo ṣáà ń bá wọn tẹ̀ community art kí lorúkọ ẹni ẹ bá mi wò ó ní ìmọ̀ pa TikTok yìí rárá. Olúwaṣẹ́gun thank you for the community. Bí ìpè wọn ti sẹ́ni ní artmail so wọ́n ti ń join community yẹn nìyẹn. Okay tó tún yàtọ̀ ni. Ìyẹn wà very important fún page yín yẹn ẹ jẹ́ ká máa send ẹ máa sọ. Okay ẹni tó bá lè send ẹ á send ẹ very important. bí a fi kọ́ kalẹ̀ kí lè bá a máa rántí ẹ bá a gbé òsókè lórí fóònù. Richard ẹ ṣé o ẹ ṣé go thank you ẹ̀yin lè ṣe moderator lè bá a gbé òsókè lórí fóònù sà. Hello sir. Ẹ kúrò lásìkò yìí sà. Yes sir. Gbọ́ yín o bàbá wa. Hello. Ṣé ẹ ti gbọ́? À ń gbọ́ yín sà. Kí ni latest news? Bàbá bó tẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ tẹ́ ń sọ ọ̀rọ̀ ohun yín lò tẹ́bẹ́pẹ́ bá ń follow wa dáadáa thank you for the information sir bẹ̀tẹ̀ bá ń follow wa dáadáa ọ̀rọ̀ OPC tó à ń gbọ́ yín sìn sir à ń gbọ́ yín sìn. Ẹ sọ̀rọ̀ bàbá yẹn mọ́ ẹ sọ̀rọ̀ bàbá yẹn rárá mọ́ ẹ ra bàbá yẹn bẹ́ẹ̀ agbẹ̀yìn pẹ̀lú jẹ́ bàbá yẹn láṣọ ṣoṣo agbẹ̀yìn pẹ̀lú jẹ́ ìgbà tí bàbá wa tí wọ́n wà ní olúwàǹgbà ẹ̀ kí ètò yìí. Dáàdì wa ohun yín ń bírèkì sà ohun yín ń bírèkì bí akẹ́ bá kú mi tẹ́wà kẹ́kẹ́ padà nẹ́tíwọ̀kì ni ọ̀rọ̀ pé àwọn bandits gbé àwọn OPC tí ọba wa ń sọ àti sọ lórí péjì láti jẹ̀ta
ẹni tẹ́ mi sọ pé ẹ tẹ́ bá lẹ́ láìkì Yorùbá wù ẹ fọ́lọ̀ péjì mi ọ̀tẹ́lẹ̀ máa rí gbọ́n mi bíi bí àṣà bàbá mi ọ̀tẹ̀ mo rí ọ̀tẹ̀ thank you for the gift o authentic tó bá ṣe lọ́dẹ ṣe ọ̀tọ̀ ń sọ ẹ́ táwọn ẹ̀jẹ̀ ń sọ lé ní àti sọ ṣẹ́jẹ̀ tàbí sọ àbí àti jẹ ẹ̀yìn àwọn tí wọ́n jí gbé ní Kwara àwọn OPC fẹ́ lọ gbà wọn kalẹ̀ wọ́n máa tún jí OPC náà gbé OPC gbówó lọ OPC gbé 30 million lọ ẹ káàbọ̀ sà. hello. ẹ káàlẹ́ máa kó ètò. ẹ kú dédé àsìkò yìí o. ẹ kú tẹ́lú o. ẹ ṣeun. kò ní ohun gbogbo wa o. àṣẹ Èdùmàrè. mo dẹ̀ kí olóyè Sunday Igboho. akádìsá o. mo kí àwọn jagunjagun tó tẹ̀lé wọn. àdúpẹ́. àwọn ọmọ Yorùbá ọ̀tàtà. àdúpẹ́. tí ìjọmọ Yorùbá jọ wọ́n lójú. àdúpẹ́. gbogbo àwọn sùn lálẹ́. wọ́n ṣe gbogbo àwọn tí. ẹni tó ń pè yẹn stop ọmọ pè yín padà fi akọ́ni stop we will call you back please. agbára tí wọ́n fi tí kinní yẹn ò fi wọlé Elédùmarè á máa. mo kàn fẹ́ fi àkókò yìí mo fẹ́ fi sọ̀rọ̀ tí àwọn OPC ọmọ Yorùbá tí wọ́n rẹ̀ ní ọmọ Yorùbá àwọn lèmi máa pè ó dẹ̀ máa pe MC Olúọmọ má dẹ̀ pé àwọn tó jẹ́ olórí onímọ́tò tó jọmọ ọ̀tá tó dẹ̀ jẹ́ alágbára bí olóyè Sunday Igboho tí agbára tí wọn ò lè gbèjà ìran tí wọn àyàfi kọ́ kó ìran tí wọn lẹ́rú àwọn ni mò ń pè ní ọwọ́ alẹ́ yìí. ẹni tó ń pè yẹ ẹ̀dẹ̀ kì í ṣàlejò ẹ stop náà máa pè yín padà ẹ ṣàlejò náà. àtẹlẹ tí ò lágbára o òun lógún máa borí papọ̀. mo dẹ̀ sọ fún àwọn alágbára yìí kí wọ́n dìde kí wọ́n support olóyè Sunday Igboho kí ibà Gani Adams kó gbégbéraga lẹ̀ kó support olóyè Sunday Igboho kí àwọn OPC ilẹ̀ Yorùbá ọkọ ìyàwó oníyàwó tó ń gbà kiri tó jùúlẹ̀ lọ́wọ́ tá a wà yìí ó lè fóònù ẹ jùúlẹ̀ lọ́wọ́ tá ẹ lọ ká ṣe àwárí àwọn báńdíìtì káàdì ẹ̀ṣẹ́gun wọn. àwọn pípù yìí tó bá àfọwọ́sowọ́pọ̀ nìkan la fi lè ṣẹ́gun àwọn pípù yìí. kì í ṣe pé bóyá wọ́n ní kinní wọ́n ní àwọn tó ń sponsor wọn wọ́n dẹ̀ wà láti northern part of Nigeria. Ìlọrin the same thing agenda tí Fandafodio ráyè complete òun làwọn fẹ́ complete lọ́dọ̀ Yorùbá. mo dẹ̀ ń bẹ àwọn alágbára ilẹ̀ Yorùbá tó lágbára eléyìí tó lágbára ju olóyè Sunday Igboho lọ eléyìí tó lágbára tó olóyè Sunday Igboho kó ju agbára alẹ̀ lọ́wọ́ tá a wà yìí kó lọ sọ̀pọ́ọ̀tì olóyè Sunday Igboho ogun òní kó wa o tí wọ́n bá ti borí gbogbo wa pátápátá ẹrú ni gbogbo wa o ìwọ tó ń lo mọ́tò ẹrú ni ẹ o gómìnà ìlú ẹrú ni ẹ o pírẹsidẹ́ǹtì gan bàbá wa olórí oko káàpàtà ẹrú ni o ẹrú Fúlàní ni yín o ẹ sọpọ́ọ̀tì ẹni tó wà ń bẹ̀ báyìí tó dẹ̀ ní ìkìyà tó lè jáde síta tó lè wọnú igbó ẹ jẹ́ kí gbogbo wa dà sí níbẹ̀ yẹn ká lè dìfìtì gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tí wọ́n bá ti ṣẹ́gun wa wàhálà dé nìyẹn o ìwọ tó jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá torí ẹ bá fẹ́ burú náà àbí tá a bá gbá ẹ mú pé ìwọ wà ní ara àwọn agbódegbà wẹ́ẹ́ ìwọ ló fọwọ́ ara ẹ fa nǹkan ara ẹ o ò ní ṣerú lágbára Ọlọ́run o mo kí yín ò bá ìyá mi ẹ kú iṣẹ́ ìlú o. ẹ bá wa kó lóye olóyè ní kọ́kọ́ bá wa kí náà. mo kí olóyè Sunday Igboho lágbára Ọlọ́run ọkọ ọba àdá ọba òní sá olóyè Sunday Igboho lẹ́sẹ̀ o orí tẹ̀ ń jà fún àwọn náà á jà fún yín o torí wípé kò sọmọ yín lára àwọn tó jí kó kò dẹ̀ sí ẹbí yín lára àwọn tó jí kó ṣùgbọ́n ó dùn yín lára wípé ìjọmọ ènìyàn ni Ọlọ́run á ṣàánú gbogbo wa náà mo kí yín ìyá mi tí bá ní kí n máa gbàdúrà ọ̀rọ̀ jẹ́nu mi náà ọ̀rọ̀ jẹ́nu mi náà ìpèlè máa jáde. ẹnìkan ní ọ̀rọ̀ ìrèsé tá a sọ wípé wọ́n jí àwọn èèyàn gbé àwọn OPC gbé ransom lọ pé wọ́n lè adopt OPC yẹn wọ́n nírọ́ ni Mr. Matthew Tinuoye àwọn ò kí ń parọ́ lórí péjì mi bíi èèyàn kí mọ̀ ọ́n ìkórí máa mì wọ́n tá bá sọ̀rọ̀ 100 tí ẹyọkan bá jẹ́rọ́ ń bẹ̀ ẹyọkan yẹn gan tó bá wò dáadáa gan kò tún ní jẹ́ gbogbo ẹ̀ ló máa jẹ́rọ́ it happened
OPC tí wọ́n gbé gan àti sọ picture ẹ̀ àti sọ orúkọ ẹ̀ it is confirmed pé ẹni tí àwọn tí wọ́n gbé gan ẹ tó ń gbé tó OPC gbówó lọ onítọ̀hún gan ti kú 30 million ni wọ́n gbé lọ pẹ̀lú ọ̀kadà tí wọ́n ti mú OPC àti ẹni tó gbówó lọ ti mú àwọn méjèèjì kalẹ̀ ní Rèsé oko Rèsé pọ̀ Ìgbàjà oko Rèsé ni àwùdá ńlá àìmọye tó jẹ́ oko Rèsé so tẹ́yìn rí mọ́ ó lẹ́mọ̀ mọ́ sà wake up tó bá wà bẹ́ẹ̀ gbóhùn sókè bàbá tó ń pè là ń pè tí wọ́n gbé kọ́lù wake up ẹ gbóhùn sókè wake up ẹ bá ti lọ mo fẹ́ parí mo fẹ́ end the show kò sáwọn èèyàn wá everybody. Everybody máa bú yín yẹ́lẹ̀ ti bú olóyè Sunday Igboho báyìí even èmi gan tí mo bá lórí TikTok tí mo bá kàn rí pé wàá bìkan ẹni sọ̀rọ̀ báyìí ẹni yẹn gan máa pín ní wo ṣó ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín agbọ́dọ̀ ń tóbi alẹ́ ìwé kìwà aláwọ̀ alákòóbá ẹ mọ̀ pé nǹkan tẹ́ ṣe yẹn 70% ọmọ Yorùbá náwó fídíò yẹn 70% ọmọ tó bá sọ́dọ̀ mi ń jọ yẹn tẹ́kàn sọ̀rọ̀ okùn òkè fi ṣe bóyá bíi kí ló pẹ̀ bíi correction bóyá ẹ̀mọ̀kàn bóyá ẹ̀mọ̀kàn tẹ́ ẹ sọ ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó lóye ìníkan kìnìkan orí tàbí ta wà tí ẹ bá bú Sunday Igboho bí ẹni pé ó bú kíni kí n pè bí ẹni pé ó bú olórí ìlú ni Sunday Igboho lọ́wọ́ yìí sìn kí ló máa ń pè ẹyin jù wa ni nílẹ̀ Yorùbá so a fẹ́ kí nǹkan kan ṣe a dẹ̀ fẹ́ kí anybody sọ̀rọ̀ sí tí èèyàn bá ṣe wọn ẹ jẹ́ ká sọ pé ó ṣeun òtún Sunday Igboho ṣe fún alẹ́ Yorùbá ẹ̀yin ẹ wo lẹ́ni nísìn àwọn tí wọ́n wà ní tí wọ́n lọ sí àwọn olóyè Sunday Igboho lẹ́ni tó bá pẹ́ àwọn olóyè Sunday Igboho tí wọ́n bá sí nínú gbó rìsáàfù yẹn ni ta ló mọ ibi tí wọ́n fẹ́ àtàkì lálẹ́ kó tó di pé àwọn olóyè ni wọ́n lọ kóra wọn ẹ wo mọ́ta ṣó yẹn sìn ẹ wo gbogbo ara ẹ̀ kí ọ̀tá àbọ̀n tí ò bá jẹun yó pé inú ni wọ́n ti yìnbọn fún tí ò bá jẹun yó awó lọ nìyẹn ẹ wá wò yìí tí àwọn kọ̀ọ̀kan lẹ̀ tó pé nǹkan bá wọn sọ àlè wá ṣó gba wọn yẹn tí nǹkan bá àwọn yẹn sọ àlè sọ àwọn yẹn ẹ wá wọ ẹni tó yẹ pé ó sọ pé ẹ má fún mi lówó mi ì nídìí owó yín ọmọ Yorùbá a gbọ́dọ̀ protect ilẹ̀ wa ni kí nǹkan wá sọ̀rọ̀ sónítàn tí n bá bú Sunday Igboho ní etí mi mo lè bú nítàn mo lè gbére mi ní gbére lásán o mo máa gbére tọmọtọmọ tìran ni máa gbére gidi gan ìjọ yẹn tẹwàá pé pẹ́sàn mo sáré jù sí ni pé kí ló tẹ sọ̀rọ̀ báyìí Sunday Igboho pẹ́sàn tí mo kọ́ béèrè lọ́wọ́ ni pé kí ló tẹ sọ nǹkan báyìí ṣùgbọ́n inú mi dùn pé ẹnu mi jà kọ́kọ́ béèrè lọ́mọ kan tí mo kọ́ bí yín ètò ìgbà tí mo kọ́ bí yín pé nǹkan tí Sunday Igboho ń ṣe iṣẹ́ láìkí ẹ̀ lẹ́sọ̀ pé ẹ láìkí ẹ̀ lè blame ìṣe àti pé ẹ̀yin lẹ sọ̀rọ̀ sí and thank God you change your mouth if not àwọn Yorùbá ẹlòmíì gan máa ti fi àfọ̀ṣẹ tí ẹ bá bú Sunday Igboho ń sin ẹlòmíì gan àti àfọ̀ṣẹ bá ló ṣépè fún onítàn kó tó máa wò pé wẹ́ ó ti lọ náà nìyẹn jà ti tó tọ́run bá wà ọ̀run lọ́nà tí máa ṣèdájọ́ because Sunday Igboho sínú kálíbà àwọn tó máa jáde wípé ẹ jẹ́ ká lọ jà fọ́mọ Yorùbá ẹni tó ń gbé ilé àlàáfíà tó ń gun mọ́tò ńláńlá tó wó ń wọlé fún tó yẹ pé comfort zone ẹ̀ ó níye èèyàn tó ń bọ́ àwọn olóṣèlú wọn jọ ń jẹ wọn jọ ń mu ní kókò wọn á dìde pé irọ́ o àkànná tí Sunday Igboho ṣe bẹ́ẹ̀ ni pé I cannot trade my people for politicians mo tó ṣe bẹ́ẹ̀ nìyẹn mo lè láìkì yín mo láìkì Tinubu gbé wọn pé mo láìkì Tinubu but I cannot trade my people for Tinubu Sunday Igboho ṣe bẹ́ẹ̀ ni pé òun ò lè trade àwa tálíkà àwa tá a jẹ́yàn nú ayé àwa tá a mọ̀yàn àwa tá a ṣe nǹkan kan and he stand up for us. If Sunday Igboho ló jí gbogbo Nàìjíríà pátápátá láti bẹ̀rẹ̀ dópin
Sunday Igboho ló jí everybody ló tọ́lọ̀ bá ti ń pariwo wọ́n dé o wọ́n ń bọ̀ o wọ́n Sunday Igboho jáde ohun ẹ̀ loud ẹ ṣe máa mọ̀ pé ẹni tọ́lọ́hun fẹ́ òun lọ́lọ́hun ọba yàn tọ́lọ́hun fẹ́ lọ́lọ́hun ọba yàn tọ́lọ́hun ọba yàn òun ló ṣe lógo if not Nàìjíríà ọba ti di Afghanistan ẹ pé àwọn Afghanistan tó fẹ́ pé wọ́n bóyá pé wọ́n ní èèyàn bíi Sunday Igboho bóyá àwọn Taliban wọn bá máa ransack wọn ọ̀sán kò kò náà ransack àwọn ará Taliban àwọn ará Afghanistan Sunday Igboho tó bá jáde nígbà yẹn ni bí lásìkò Buhari mission accomplished ni because Buhari ready pé kò ṣe anything Buhari tó wà lórí oyè ní ìgbà àkọ́kọ́ ẹ̀ tí Nàìjíríà àti Niger Republic bí mo tó sọ pé wọ́n ń fà mọ́ra wọn lọ́wọ́ Buhari fought against Nigeria ó ní sitting president tí ó dẹ̀ fought fún wọn ní Niger bàbá mi Joseph ẹ káàbọ̀ sà ó dẹ̀ fought fún wọn ní Niger ló fought fún wọn bẹ́ẹ̀ ṣé Buhari yẹn wọ́n á pa anybody I can't love you less ọ̀rọ̀ àkú bàbá mi wọ́n á pa anybody but Ọlọ́run ló Sunday Igboho fún wa so we should appreciate him àdìsá ní sẹ Sunday Igboho ní sẹ ẹ̀yin èèyàn mi mo nífẹ̀ẹ́ yín gan so everybody ẹjọ́ tó wọlé ẹjọ́ mi fọkànbalẹ̀ Ọlọ́run ọba tó ní wá kò ní fi wá tọrọ àwọn báwo ni fẹ́ sọ àwọn èèyàn wa tí Ọlọ́run ní kí olóòótọ́ wọlé sí lára Ọlọ́run ọba á bá wa dá wọn sí á bá wa là wọ́n wọn ò ní kú lágbára Ọlọ́run ọba aburú ò ní ṣe wọ́n àwọn tó lè jẹun yó àwọn tí nǹkan bà náà wọ́n jẹun yó kò sẹ́ni tí ò jẹun yó ṣùgbọ́n àwọn wèrè yẹn náà ń ṣoògùn olórí ibú wọ́n ń ṣe orí burúkú oògùn ọmọ wọn sọ wà pé ẹ má ṣoògùn o ṣíríkù ni o irú bàbá tó yọkùn yín nísìn màá tún túmọ̀ àyẹn play lórí YouTube irú bàbá tó yọkùn yín nísìn kí bàbá yìí má ṣoògùn ẹ wá dúró kùn yẹn ṣé kùn yẹn kò ti ní fọlálẹ̀ yìí sìn àti wọn máa cascos ọdún ti jẹ́ kí ní ẹ wá dúró ọ̀tá àbọn tó wọlé sí máa yẹn àbí tó ba máa yẹn ẹ wá dúró ọ̀tá wọ́n fọ́n jákujàku sí lára ni kó bá wa jẹun yó a máa pariwo wọ́n spinal loss sí o ọdún ti pẹ́ nìkan o olóògbúkú wọ́n wà bí wọ́n ń wò mí o mo pé inú yóò ní dùn lálẹ́ inú abímọ kú òkú ní dùn mo pé lórí burúkú yín ẹ̀ wá ń bí ẹ̀ ń wò mí inú yóò ní dùn ẹ ká pílẹ̀ lẹ́ẹ̀kan sí Ọlọ́run Ògún rè Ògún àwo bàbá ń bàbá ẹ wọ́ta Ọlọ́run ló ní kéèyàn ti jẹ nǹkan sára o. Ṣé nǹkan kan wà lẹ́yìn mi? Gbogbo ẹ̀ mo fẹ́ sùn. This is one. Ta ló rán ẹ̀yin ní kíní play kí ló tẹ̀ ń play orin ẹ̀ gbé fídíò ẹ̀ ń play orin òṣì ẹ̀ orin tẹ̀ ń play nísìnyí ṣé jẹ́ kán fún wa ní kíní ni ẹ̀rí ẹ̀rọ ọ̀tá náà ń kà yẹn o ó lọ pé ẹni tó rìkọ́dù ó ń play orin dáadáa àti gbókọ̀. àsìkò reality la wà yìí ọmọ ìyá máa yẹ kán tán ẹ o this is reality àwọn olórí búkú yẹn wọn ìṣeré o wọ́n wọlé wọ́n tú nonsense lẹ́yìn èyí 25th of June 2026 ẹgbẹ́ yẹn tún nǹkan sáwọn ọmọ wa lára àwọn bàbá wa ṣùgbọ́n adúpẹ́ fẹ́tù ọ̀dà adúpẹ́ fẹ́lẹ́dùmarè adúpẹ́ fún gbogbo orímọlẹ̀ adúpẹ́ fún Bọ́lá Ahmed Tinubu for your support adúpẹ́ fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá adúpẹ́ fún gbogbo ẹ̀yin fáǹsì Yorùbá wùdí pátápátá àti gbogbo ọmọ Yorùbá àtàtà ẹ má gbàbọ̀dé I am begging you please ẹ má jẹ́ ká gbàbọ̀dé fúnra wa ẹ̀yin bàbá wa ogun ti dé. If this can happen in Ọ̀yọ́ tiwantiwa, if this can happen in Ọ̀yọ́ today, definitely we have been surrounded. Èyí tẹ́ ní nǹkan, ẹ kó nǹkan jáde, ẹ má ṣe àwọn nǹkan. Play again. You have to come on YouTube to watch it. On YouTube Yorùbáwùyí ní kẹ́ wá. Ẹ wá sọ YouTube Yorùbáwùyí kẹ́ wá wò.
mi lè má orí YouTube orí system mo fi ń ṣe wà lórí YouTube ẹ wá wò lórí YouTube Yorùbáwùyí ilẹ̀ ti ṣú àní lọ báyìí. Orúkọ tí mo ti ń wò mí lórí TikTok yẹn wá fi wò mí lórí YouTube ẹ wá wò mí. How do I can hide this Facebook lórí àwọn tí wọ́n ń gbé Nàìjíríà kan lè bá a rí. But I'm gonna paste it on my Facebook tomorrow lágbára Ọlọ́run. Ẹ bá gbósókè pàápàá. Àbọrúbọ yìí mo kí gbogbo yín. Gbogbo àtọ ní sà. Ẹ pẹ̀lẹ́ o, ẹ kú ètò. Ètò nìyẹn o. Ọlọ́run á jẹ́ kí gbogbo pẹ́ fún wa o. Àṣẹ. Kò ní kú, kò ní run o. Àṣẹ o. Ẹni tí gbogbo agbójúlé nìyẹn o. Àdìsá ní sẹ́. Ọlọ́run àwọn ẹnu wọn mo ti gbọ́ àdúrà kan wọ́n máa ní á ní jẹ́jẹ́ làwọn gbó àgbórá kòrò ní tìgbín. Bẹ́ẹ̀ni. So bàbá gbó atọ́ lágbára Ọlọ́run Elédùmarè. Ọ̀tẹ̀ má bínú kì í ṣe program tẹ́ ń ṣe lọ́wọ́ nípa ti OPC tán sọ yẹn 3 days ago. Ọmọ Òkòrèsí ni mí àjẹbí ọ̀rọ̀ yọ̀ ní Kwara State. Olóyè mi ni mí lóko mi fẹ́ porúkọ ara mi. Kò ṣẹlẹ̀ kò rí bẹ́ẹ̀. A ti dispute ẹ ní OSBC ní Ìbàdàn lánàá. So kò ṣẹlẹ̀ kò rí bẹ́ẹ̀. Òkòrèsí èwo lẹ́yìn? Òkòrèsí ní Ìrẹ́pọ̀dùn Kwara State lẹ́gbẹ̀ẹ́ Òmù Àràn. Oko ẹyọ kan ló wà ní Ìrẹ́pọ̀dùn. Ṣé rí oko ìrèsé èmi tí mo bá ń sọ̀rọ̀ yìí oko ni mí Òkòrèsí ni mí ọmọ àjẹbí ọ̀rọ̀ yọ̀. Oko tẹ́mi nílẹ̀ mi ò bá torí ẹni wá ohun tí mo bá torí ẹni lọ. Ọmọ lóyún ẹ̀yà oko lókè ọdẹ. Oko tí mo tún kíra mi sí yẹn gan kò tó ṣòkè ọdẹ. Oko wà lọ́yọ̀ọ́. Oko wà nílẹ̀ oko á pọ̀ gan. Bẹ́ẹ̀ so bí ìyá kan sọ pé àwọn bá ti ti wò Èkó mo kọ́ gbé wá fún ẹ nígbà ìpapá ẹnìkan ní kí ni Èkó làwọn wà bandit operate ní Ìkòròdú ẹ tó wà mo ṣe sọ pé Èkó lòun wà kò sí bandit. Ọlọ́run máa tún àtàbọ̀ ẹ̀ṣọ́ wa. Ẹ má jẹ́ ká kàn máa fẹnu support àdúrà lásán ò lè ṣe o kẹjẹ ká máa gbé gbèsè ká máa fowó ránṣẹ́ sílé ká máa ra ọ̀pá ká máa ra ẹ̀pà ẹnu lásán ò ṣe é tẹ́ bá gbàdúrà látẹ̀ní dọ̀la àdúrà yẹn ò lè gbà tá a bá ṣiṣẹ́ o ẹjẹ á ṣiṣẹ́ kì í ṣe ká kàn jókòó sórí program ká máa ṣàdúrà lásán ẹjẹ á ràn wọ́n lọ́wọ́ ńlé èmi tí mò ń sọ̀rọ̀ mo meye ọ̀pá tí mo ti rà mo yẹ bàbá mi tàlàwà online lẹ́wà ẹ má ṣe jáwọ́ online lẹ́wà ẹ má jábọ́ online lẹ́wà. This is God bless you. This is the right time for us every Yorùbá to cooperate. Ẹ̀yin tẹ́ bá ní nǹkan ẹ gbé nǹkan jáde Yorùbáwùyí jánujánu ní ní ẹnu ni mò ń jà lórí internet ẹyẹ ti máa jánu báyìí ẹ̀yin tẹ́ bá ní nǹkan ẹ bá wa gbé nǹkan jáde ogun ti dé ẹ bá gbé sókè ẹ̀rín yìí náà ni ó ti sú mi. Ẹ káàbọ̀ sà ẹ̀rín òjò kò nà. Bí mo ṣe wọlé má bínú mo ń wá rí ní live ni mo wò pé kí ló ń ṣẹlẹ̀ ẹ má bínú ẹjọ́ ẹ já wa tán. Ṣé ẹ̀ṣẹ̀ jí ni. Mo ṣẹ̀ṣẹ̀ ń wọlé láti ibi iṣẹ́ ni. So subscribe to YouTube channel Yorùbáwùyí. Mi ní subscribe. Ṣé wọ́n gba notification láti after 2 hours láti bẹ̀rẹ̀. Bí mo ṣe ń wọlé rè. Àwọn olóyè náà lọ sí inú Gbódòyọ park. So àwọn arábí wá jáde sí wọn pé àwa ń bí o ìyá yín. Kábíyèsí Ọlọ́run. Ọ̀sán wọn dẹ̀ fún wọn fleet àwọn èèyàn. Bẹ̀tà dúpẹ́ fọ́lọ́run. Ẹ ṣé Ọlọ́run. Adúpẹ́. Ọlọ́run ṣeun Ọlọ́run ṣeun. No be ṣeré kan bí ayé. Àwọn àfi wọn máa ta skọ́ọ̀sì o. Ẹ jẹ́ ká dúpẹ́ tó pẹ́ pé àwọn olóyè òwò igbó yẹn lé ní. Who knows? Bóyá wọ́n ti ṣetán láti wá ransack wa tàbá ti sùn. Wọ́n fi lè jáde ní Ọ̀yọ́ park nílùú wa. Àwọn ibù yóò bẹ̀rù wa o. Ògúngbọ̀wọ̀n bẹ̀rù wa. Ó wá yẹ kán jẹ́ kán fi full force wọlé báyìí padà báyìí. Ògúngbọ̀wọ̀n bẹ̀rù wa. Àdáhàn. Wàhálà Ògún. Ẹ jẹ́ bá wa gbé nǹkan bọ́tà ní nǹkan lọ́wọ́. Ìka làwọn bàbá tà pé láwọn bàbá wa yìí. Irinṣẹ́ tó wà lọ́wọ́ àwọn ará bí yẹn ni. Wọ́n ní irinṣẹ́ lọ́wọ́ náà. Àwọn bàbá wọn dẹ̀ ń support wọn. Bàbá wọn tí bàbá wa ẹjọ́ ẹ kówó jáde. Kọ́ndẹ̀ fún kó àwọn ọ̀bọ̀n yìí sílẹ̀ kó jẹ́ káwọn
wọ́n bá yẹ pé AK-47 tó dá pọ̀ lọ́wọ́ àwọn tó lọ yẹn ni ọwọ́ bá wọn. ẹni ìyá wa bí òye tí wọ́n ní ṣe kì í ṣe pé trap ní kíní ìfọlóyè Sunday Igboho tó lè jẹ trap ṣá. àwọn pípù yẹn ò tí kú ombẹ yẹn wọn ò ní kú ombẹ yẹn. ṣé rí Odo Park yẹn ṣé bí mo ṣe ń gbọ́ sórí yẹn mi mọ̀ wọ́n dẹ̀ pọ́n bẹ̀ ni àwọn Ọ̀yọ́ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí Fúlàní lé wọn wọ́n ní àwọn mineral resources wa nílẹ̀ Yorùbá wọ́n ń ròyìn pé ó sọlẹ̀ síbẹ̀ yẹn gan. ẹ̀sùn ṣàmà wá jẹ́ kán wà ń bẹ̀ ni bá ṣe máa lé wọn dànù náà ló máa kú. báwo la ṣe máa wá lé wọn àwọn bàbá wọn ń support wọn wọ́n ń kó nǹkan fún wọn àwọn bàbá ti wá. ẹ̀yin bàbá wa mo kí yín o àbí kí la fẹ́ ẹ̀yin bàbá wa ẹ jọ èwo kíní ó ti kílẹ̀ sẹ́yìn náà nísìnyí pé wọ́n ti àwọn Afẹ́nifẹ́re ti jáde lẹ́yìn ìsìn wọn láwọn support olóyè Sunday Igboho wọ́n lè ní kó má fi kíní ṣe politics. ẹ má fẹnu support wa nìkan ẹ jọ ẹ̀yin tẹ́ bá ní kíní ẹ gbé jáde àsìkò ti tó ẹ gbé nǹkan yìí jáde ẹ tẹ́ bá dẹ̀ ní kúnkúṣì náà aláwọn bí lọ ní àṣírí nílẹ̀ Ṣèyí Mákindé a dẹ̀ ní àwọn billionaires ẹ̀yin tẹ́ ní owó nílẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ ní owó nílẹ̀ Yorùbá ní iye ọmọ Yorùbá ẹ má ṣoògùn fún Fúlàní mọ́ wọn láwọn ọmọ Yorùbá kan tó ń ṣoògùn fún Fúlàní fáǹsì mi kan lọ sí Nàìjíríà òun wá lọ síbi kan lọ ṣe iṣẹ́ ó lóun wá débẹ̀ wọ́n á ní tó máa dífá fún un ó lóun wá fẹ́ lọ bá onítọ̀hún ó ní Fúlàní ló bọ́tà ló ń dífá fún un àwọn ẹni pé àwọn máa yẹn gan kò tẹ̀ wá sórí iṣẹ́ òde nì àwọn bàbá wà nínú ilé ó ní bàbá bá bọ́ta ló di Fúlàní ló ń kí fá fóun àdáhùn àti fa wèrè lọ́yàn o àti fa wèrè lọ́yàn nílẹ̀ Yorùbá o ṣùgbọ́n mo Yorùbá ẹ jẹ́ ká pawọ́pọ̀ àtọba àti ìjòyè àtolówó àti tálíkà àti mẹ̀kúnnù àti bọ̀rọ̀kìnní àti àwa tá à ń sọ̀rọ̀ tá à gbédè yìí náà àtẹ̀yìn tẹ̀ mọ̀ nǹkan ìṣàkóso fẹ́ẹ̀ ká pawọ́pọ̀ Ọlọ́run á ṣàánú fún wa Ọlọ́run á gbé wa débi gíga Ọlọ́run á gbalẹ̀ wa fún wa Ọlọ́run ò ní fòwò wa kò ní fìtínà wa àwọn tí nǹkan bá Ọlọ́run bá wa mú wọn lára dá àwọn tí kò dẹ̀ wọlé sí lára náà Ọlọ́run bá wa pẹ̀lú wọn lé Sunday Adéyẹmọ Ìgbòho ṣá Ọlọ́run bá wa dúró tì kò ní jèrè tì kò ní jẹ̀bi ayé ò ní sọ pé kò tán díẹ̀ ìbá a sọ fún ohun bẹ́ẹ̀ ò ní fọ̀ á ṣe lójú màá gbọ́ ẹ tẹ́ nífẹ̀ẹ́ mi tẹ́ ń wo mi náà mo dúpẹ́ lọ́wọ́ yìí o mo dúpẹ́ gan ni ẹ wá jọ ẹ bá mi download tap send ẹ lo promo code mi Abiola 223 app tẹ́ ń wo ẹ lè fi send owó lẹ́nìwẹ̀ tẹ́ bá wà sí Nàìjíríà direct deposit ni ẹ kàn download ẹ sórí fóònù yín ẹ dẹ̀ lo Abiola 223 lákòókò tẹ́ bá fẹ́ send owó ẹ máa sì tì mí pẹ̀lú àwọn nǹkan tí mo bá gbé wá fún yín ẹ jọ̀ọ́ tẹ́ bá ti lo Abiola 223 ẹ máa gba bonus $10 kò bá jẹ́ $2 lẹ kọ́kọ́ send kò bá jẹ́ €2 kò bá jẹ́ £2 ẹni owó tẹ́ bá kọ́ send ẹ gba $10 ní ọ̀fẹ́ iye tó bá jẹ́ ẹ máa rí tó bá lọ sókè ẹ máa rí tó bá lọ sísàlẹ̀ ẹ máa rí ṣùgbọ́n má gbàgbé láti lo promo code mi Abiola lórúkọ mi ẹ̀kan pè mí Yorùbáwùyí lórúkọ international lórúkọ òkè orúkọ kí là ń ṣe jàre Abiola gangan ni wọ́n sọ mí Abiola 223 ẹ ṣé mo nífẹ̀ẹ́ yín o ẹ bá wà wò fún Sunday Adéyẹmọ Ìgbòho Àdìsá we love Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho bàbá mi ọmọ aládùúkún we love you ẹ ṣé gan mo nífẹ̀ẹ́ pé ẹ ń ṣe ń wò mí bí akadẹ play orin wa ẹ kí sáré play iṣẹ́ wa fúnlẹ̀ wá fún orílẹ̀ ibi wá. Kàgbéga. Thank you for the gift, Osuri. Kàgbéga fàyè. Ìgbàgbọ́ wa, iṣẹ́ wa bolo wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́ ká jọlọ. Ìṣọ̀kan àtòmìnira kí ló dé iṣẹ́ wa bó lọ wà ní ẹ jẹ́ ká máa lépa torí tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára ọmọ Yorùbá dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ̀ àwa ní ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀
mo ò lóhùn mi ìdẹ̀ rí fídíò iṣẹ́ wa fún lẹ́wà so mo ti bá yín fi ẹnu mi kọ́ mo nífẹ̀ẹ́ yín o I'm gonna see you some other time bye for now ẹ ṣé gan mo dúpẹ́ dàbọ̀ kí n wo YouTube TikTok ó dàbọ̀ mo fẹ́ play ní orí YouTube ìkan orí mi tábà ti wá rí a yẹ pé a máa tún dáńlóòdù ní àkùlẹ̀ tìrì mo ti rí iṣẹ́ wa fúnlẹ̀ wá kí ló dé wá pè mí. Hello. Hello, Yorùbáwùyí. Bàbá mi ẹ̀ ní dáàmú. Hello. Yes, sir. Ilé ọkọ mi à. Ó mà ní àánú Ọlọ́run á máa bá ẹ. Wàá máa jèrè ọmọ. Wàálẹ̀ ò mà ní já sáfún. Gbogbo àwọn ọmọ ẹ ló máa yè ló máa yọ ló máa yọjú. Ìwọ pẹ̀lọ́pọ̀ ẹ jíjọ ṣe pẹ́pẹ́ wọ́n ń ṣe pẹ́pẹ́ ńlẹ̀ àárọ̀ ni. Ọlá àti tóbi Ọlọ́run. Ẹ máa kú wọ tàwọn tí wọ́n ọ̀tá dẹ̀ bá o. Ọlọ́run á máa ṣe àgbàkóso o. Mo rò pé ká wọ́n máa gbé jáde káwọn olórí burúkú yẹn kínú wọn máa dùn. Kọ́ máa tún mọ múra sí wọn àwọn olùṣí àwọn ọlọ́ṣọ́ irú àwọn wèrè náà ni wọn kọ́ lè bá mọ̀ pé kì í ṣe pé wọ́n lọ áàtì. olórí burúkú ni wọ́n sọ fún wọn lẹ́sẹ̀ náà. wọ́n lọ áàtì ni wọ́n mọ ọbẹ̀ tí téèyàn bá ti fẹ́ ẹ̀ mọ̀ pọ́tẹ́ ọ̀tọ̀ ni kì í ga ẹ̀sìn ọ̀tọ̀ èèyàn kì í ga wọ́n ní kò ju gbẹ́ndí báyìí lọ bí àgbò ẹ̀sìn ọ̀gá èèyàn kì í ga kò sí nǹkan tẹ̀lé tíyan tó lè ṣe wọn ò ní yìn òun ọ̀dẹ̀ fẹ́ yíyìn látọ̀dọ̀ wọn ọlọ́run ló máa gbórí yíyìn fún ọlọ́run tó dẹ̀ ti gbéga kò ní rẹ̀ ńlẹ̀ ọlá àti tóbi ọlọ́run gbogbo àwọn tó dẹ̀ fara gbọ́ta gbogbo wọn lọ́lọ́run máa wò sùn ṣé dáadáa ní Ìgbòho náà wà. dáadáa ló wà dáadáa lọmọ yín wà ọmọ ayé ọmọ yẹn kan bí worldwide. Yorùbáwùyí tó bá mọ bó ṣe ń ṣe gbogbo wa. àwọn ẹbí bẹ́ẹ̀ pè nípa Yorùbáwùyí ó yẹ kí n máa sùn ní o mo lọ bí iṣẹ́ lálẹ́ yìí o Yorùbáwùyí kí ló ṣẹlẹ̀ Yorùbáwùyí kí ló ṣẹlẹ̀. tó bá rí bó ṣe ń ṣe gbogbo wa lọ́dún máa ṣàánú wa. mo understand náà ló yẹ kí n jáde. gbogbo wa ni Ọlọ́run má dààmú wa ọmọ kan ṣoṣo bí ẹgbẹ̀rún ọmọ bí mílíọ̀nù ọmọ ni tó dìde fúnran Yorùbá wípé kókó kọ́ má pa àwọn ọ̀rọ̀ ohun tán tẹ́yìn wá ń ṣẹnu játijàti àwọn olórí burúkú bí àkísà ìlà tó wọ́n sọ játijàti yẹ́sì àwọn ẹlẹ́nu játijàti bí àkísà ìlà náà àwọn títí tí wọn ò ní dá tó tẹ̀rọ ọmọkùnrin tó ń sọ̀rọ̀ orí burúkú yẹn tí gbogbo ìpè tó ń ṣe tó máa jẹ́ tiẹ̀ tọmọtọmọ pẹ̀lú ògo tọlọ́run àlùbáríkà àwọn tó sílẹ̀ fún ọjọ́ àárọ̀ yìí ó máa jẹ́ tiẹ̀ ní tọmọtọmọ tẹbítẹbí ẹ̀ ó máa ṣòfò ni ó ṣe lè kó pẹ́ tó láyé ó máa ṣe òfò ni ó máa dààmú kọ́yìn ayé ẹ̀yìn ọlá àti tóbi Ọlọ́run àwọn ọmọ mi ń kọ́ ọkọ ẹ̀ náà ń kọ́ ẹ pèrè ọmọ ẹ bára ní ìjìnà ó ṣe ọkọ mi ó ṣe mo dúpẹ́ o àánú Ọlọ́run á máa bá ẹ ó dàárọ̀ ọkọ mi bless Yorùbáwùyí. May say no to one Nigerian. The country of kidnappers, Fulani herdsmen, bandits, tribalism, godfatherism, nepotism. Say no to one Nigerian. I stand with Yoruba nation. I said no going back. I said no staying back, no going back, no nation. Why don't we stand? Why we stand?
bá ti bàjẹ́ tó nídìí ló máa dà wá. Ibi tẹ́ bá wà ní ìbàdàn tí tẹ̀ padà. Ìjọba bá sún lọ́rùn 20 million ló nílò wá wá. Níbo la ti bẹ̀rẹ̀ 20 million? Yé lọ́dọ̀ yẹn ni bá sún lọ́rùn o. Yé wọn náà máa pa lọ́la tí wọ́n bá ti rí 20 million tẹ́lẹ̀. Wọn náà máa pa lọ́la o. Yé. Bámúbámú ni mo yó, wọ́n kọrin bámúbámú ni mo yó. Wọ́n mọ̀ pé bí ń pọ̀ mẹ́ni kọ̀ọ̀kan o. Bámúbámú ni mo yó. Insecurity everywhere, bloodshed everywhere. Òmìnira ṣáàlà wa ń fẹ́. Tó bá ní kọ̀ọ̀kan wo lè gẹ́ ní tákàn ẹ̀ lọ́nà. Àwa ò ṣerú ẹni kankan mọ́ o. Yé ṣé bí yẹn la fẹ́ kán gbọ́. Yorùbá nation ẹ jẹ́ ká parapọ̀. Àìsí níbẹ̀ òun máa bá ń bọ̀. Àsìkò ti tó. Yorùbá nation ẹ jẹ́ ká parapọ̀. Àsìkò ti tó. Tí bá ti bá ẹ̀jẹ̀ tó ní ìlú mẹ́ta. Ibi tẹ́ bá wà dé adé tí tẹ̀ padà. Lè kàwé ọmọ kàwé kò wá ríṣẹ́ ohun ribiribi tẹ́ tún sọ pé ẹ máa ṣe ìyẹn gangan lẹ ò rí ṣe dáwọ́ bá mọ̀ bí tẹ́ ń kó àlọ́ àwa ṣe tán ti padà dáwọ́ bá mọ̀ bí tẹ́ ń kó àlọ́ yóò bá ṣe tán ti padà sílé o. A ò ṣe mọ́ àwa ń lọ a ò ṣe mọ́ àwa ń lọ Ògún ẹ̀ dìde Ṣàngó ẹ̀ dìde. Ọbàtálá dìde, Alálẹ̀kẹ̀ dìde, lọ́balọ́ba kẹ̀ dìde, Yorùbá ẹ̀ dìde. Tí bá ti bàjẹ́ tó nídìí ló máa dà wá. Ibi tẹ́ bá wà dé adé tí tẹ̀ padà. Yorùbá o.